Ọba Jímọ̀ Abídèmí Oyètúnjí Ọ̀ṣúndàgbònù Láróyè to the Ataoja of Osogbo land. The marks of history. Adúpẹ́ tí ẹ ṣe ẹ̀ka wáyé ní àwọn ọmọ ẹgbẹ́ lẹ wá bá wọn ò lè ṣàyẹ̀sẹ̀ lódò nígbàgbẹ́dà tó mọ́mọ́ lójú ọkàn wọn. Tó bá rí yín báyìí pé WhatsApp kò ní kà sí pé ẹ ti fún mi ní káàdì ọmọ ẹgbẹ́ wọn ò rí pé ẹ wá bá bàbá yín ni láti gbàdúrà. Tó wá jẹ́ ẹnìkan tí ò mọ ìyàdúrà láì tí ìgbà fún ẹlẹ́gbàá ìpé yóò ṣẹ. Wọ́n pè mí náà àti ṣe àdúrà torí pé mi náà bá tọrọ ọ̀kálọ́dọ̀ Ọlọ́run ní máa fún mi náà. Gbogbo lọmọ ẹnìkan ti wá bí Jagaban Tinubu. Mo dẹ̀ gbé àdéhùn pé a máa bá bẹ lọ láìmọ̀ wípé ẹni tó tún ti súnwájú tó ń bọ̀ wá béèrè. Ẹni tó bá sáde ilé ààyè kan ṣé kò ní ti láti rí ibẹ̀. Wọ́n sọ́nà ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan pé gbákejì ààrẹ àwọn. Àwọn tó fi wá sójú ààrẹ láti kọ̀ntrólù Nàìjíríà tí Ọlọ́run tẹ̀ fún ọ sí. Káàdẹ̀rí àìbù tá ń pè ní àléébù nínú bàbá àbàtán bí sí. Ọba lè ní ìlú ọmọ pé èyẹ sí lè sàárè yẹ. Bá tó àtẹwà pẹ̀lú gbọ́dọ̀ sí. Àwọn èèyàn wa wọn ò gbádùn pòfẹ́sọ̀ tó lórí pé Yorùbá tẹ́jọ́ sọ ọmọ mẹ́nu tó àbáyòbí kọ̀ọ̀kan ni tó bá ṣe pé express wọ́n wà ní ẹmọ̀ pé ẹni tó kájú ẹ̀ ló wá báyìí. Ìpàdé pé ni wọ́n pàdé kẹ́yìn nínú Ọ̀ṣun ni wọ́n ń wo ìwé tí wọ́n fi ń sọ̀rọ̀ wọn ò rí ìwé. Àwọn àwọn ogun tí wọ́n sọ pa Nàìjíríà wọ́n ṣe báyìí kí ni irú àwọn ilé ìlú ọ̀rọ̀ yìí láti wá bá ṣe Nàìjíríà. Bí ẹ ti wá pè ó rẹ̀ ọlọ́dún ojúṣe fún yín. Ọlọ́dún ojúṣe fún yín. Ojúṣe fún yín. Ọlọ́run náà làábẹ̀ làáké sí. Ẹni tó sì ìgbọ́lọ́ ní yín. Láì sí àní-àní, gbogbo ilé èèyàn fi ṣe ààyè yìí lọ́lọ́run ti fún ìsájú pẹ́ tó béèrè fún tó ẹ kájú ẹ̀. Ẹnu tó ní ọkàn rọ̀ ní wípé ẹgbọ́n Òṣogbo níran ọmọ àpébò wa máa ṣe láǹfààní ṣùgbọ́n ẹgbọ́n Òṣogbo níran jù Federal Secretariat táwọn PDP ti dá sílẹ̀. Bá a parí ẹ̀dùn ní ìjọba kẹta ni mò ń lò pẹ̀lú. Ẹgbẹ́ sọdá sọ fún mẹ́jọ méje wọ́n sáṣe pé wọ́n sáfẹ́ ìpínlẹ̀ mẹ́jọ. Ẹgbẹ́ sọdá fi lọ́wọ́ ọba parí Secretariat yìí o. Oyètọ́lá náà tó ti ṣe mẹ́rin báyìí lè táàsì òkúrin tí gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kejì tí tó kù jẹ́ mẹ́rin. Ṣé làwọn wá ní ẹkọ́ fẹ́ parí Secretariat àwọn yunifásitì tẹ́ẹ̀sì dálẹ̀ gbà náà lọ́nà láwọn ìpínlẹ̀ ní ìbẹ̀ni ètò ẹ̀kọ́ tí lọ mẹ́. Àwọn Òṣogbo níran jù, à ń ṣèṣe irin, à ń jẹ̀jẹ̀ ìlérí. Ẹ́ẹ̀dẹ́bẹ́ o, ọlọ́gbà lẹ́yìn fẹ́gbà. Ẹ́ẹ̀dẹ́bẹ́ o, ṣùgbọ́n mọ́ Òṣogbo ran. Tẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ẹ̀ bá dá wa lóhùn tá ń béèrè lọ́wọ́ yín mọ́. Àwọn náà pàdé ọ̀rẹ́ dá o. Àpàdé ilé ìṣàbòsí ẹ̀kọ́ lẹ gbé jáde nínú newspaper. Ẹ̀yìn Òṣogbo jẹ àtọwásáwùjá tí orin àtọ́sù bẹ̀rẹ̀ Federal Medical Center. Ọba àdúwá ìjòyè wá ọmọ àmì sẹ́nétọ̀ náà wá síbẹ̀ asọ́ láti gbà náà ìgbọ́n kankan ẹ tètè bá ṣe kẹ wá fi ẹkúnlẹ̀ kẹ tó dìbò kí n rí ibi tọ́ka sí ẹ fi lọ́lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sẹ́bẹ̀ lọ́gbọ́n. Ẹgbẹ́ ẹ bá ṣe ilé ọ̀ràn stéètì náà lọ́wọ́ ráwọn náà ń bá a ṣe ti wọn ọ̀rọ̀ mú àti mọ kándídéètì wa Oyètọ́lá náà ni. Àdúpẹ́ lọ́wọ́ yín
Ìta sọ náà nípa rẹ̀ tá lè sọ́bí ní tí ìtìlá bá kú. Olùkọ́rọ̀ ó tún kú. Ìtánú ẹ̀yìn díẹ̀ ìtánú àbíyé tán. Ilé yìí àwa náà rẹ̀ lè pẹ́ ju bó ti yẹ lọ. Ká mọ́ sọ pé ẹ̀tún ti rí adúmọ́ lówó làwá mọ̀. A sì lọ tọrọ jẹ́ lọ́wọ́ bàbá ẹnìkan yẹn bá mú wà láǹgbà lọ rẹ̀. Ní Ataoja ọ̀yájú lé olóṣèlú kan pé mo tọrọ bára ẹ̀. Mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ọmọ yín nínú ẹgbẹ́ yín tí wọ́n sọ̀sọ̀ kú sọ bí pé tàbá ti dọ́dọ̀ rẹ̀ tàbá ti fún lówó yóò sì tàwọn ìrọ́ ní ọ̀ǹkà. Ìtẹ́ ẹ bá ṣe fún lù mí tí ń bá rí fi tọ́ka sí ní ọ̀sọ̀ bí tá ń lọ. President ọlọ́jọ́ láṣeyọrí ó jáwé olúborí lọ ọwà wábí wá dúpẹ́ lágbẹ̀tọ̀ wa lọ́rẹ̀ àwọn àṣìṣẹ́ fún ọ. APC APC APC